àkórèrè ọ̀gá epo báyìí officially a máa ra above 1,000 naira. àwọn tó máa fẹ́ defend kíní tá a bá béèrè lọ́wọ́ wọn náà wọ́n á rí sọ ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè ìbéèrè kan ni lọ́wọ́ ẹ̀yin tẹ́ já síwájú wa ṣé lóòótọ́ torí a gbọ́ àmọ́ bóyá lóòótọ́ ni ṣé lóòótọ́ ni wípé ẹ ti lọ fi epo wa crude oil wa ẹ ti fi lọ yá $3 billion ẹ wá ní kó fi máa kó crude oil lọ́fẹ̀ẹ́ kó fi máa kó lọ. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. àwọn tẹ̀dẹ̀ ní kó fi máa kó epo yìí ṣé lóòótọ́ ni pé àwọn gan-an dẹ̀ ń dìtàmì òye tán máa rà á. a gbọ́ lórí ètò ordinary president ni wọ́n ní láti gba ayé Buhari lẹ́yìn ìjọba APC ti ṣe bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ni àbírọ́ tó bá jẹ́ lóòótọ́ ni kí wá ní ìtumọ̀ ẹ̀rọ tẹ́ pa fún wa tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yọ subsidy lórí kíni lórí ọjà tẹ́ ẹ ti tà láwìn lórí epo tẹ́ ẹ ti wà láti inú ilẹ̀ tẹ́ ẹ ti tà láwìn àwa mo yẹ ọdún tí ìjọba aláwọ̀ funfun fi máa kó epo rọ̀bì wa lọ nǹkan táwa gbọ́ ni o àti ìfìdí rẹ̀ múlẹ̀ a ní ká béèrè ni nítorí nígbà tí ordinary president sọ tí ẹni ẹ̀rí máa jẹ́ ìṣòpè wọlé tó ní kì í ṣe rúmọ̀ àárín nínú yín àti agbẹnusọ fọ́ba èyí tó jẹ́ mouthpiece ìjọba tó jẹ́ kí lẹ́ ń pè spokesperson dẹ̀ ṣe press ṣe disclaimer ṣe kankan a ní ká béèrè ní àkókò rí kò sí nǹkan tá a fẹ́ fi yín ṣe a kàn ní ká béèrè ní ká mọ̀ situation wa so tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a jẹ́ wípé ohun tó bẹ̀rẹ̀ yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àti ìmọ̀bi tẹ́ máa gbé wa dé ìdí tẹ́ fi wá rí ní owó òpó wa lórí gbèsè kò tí ì yé wa a nílò àlàyé. èkejì ṣé lóòótọ́ ni nígbà tí ẹ pe àwọn NLC labour àbí ṣé NLC ní National Labour Congress ǹjẹ́ ẹ ṣe ìlérí fún wọn wípé tẹ́ tó bá ti lè gba 70,000 as minimum wage lọ́wọ́ yín ìjọba Tinubu wọ́n ní ẹ̀yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gangan ló sọ wípé òun ò ní increase owó epo pé epo á wà bó ṣe wà minimum wage 70,000 tẹ́ ẹ ti approve yìí 99.9% ti àwọn iléeṣẹ́ wọn ti approve ẹ̀ ẹ̀yin gan ò tí ì bẹ̀rẹ̀ sí ní máa san tí ẹ fi wá increase owó epo báyìí tẹ́ ẹ dalẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá wọn sọ ẹ má dẹ̀ sọ fún wa wípé NNPC ló fà wọ́n fi yé wa wípé ẹ̀yin ni Bọ́lá Ahmed Tinubu ni chairperson ti board NNPC ẹ wá kúrò nílùú tán ẹ ṣe bí ẹni pé ẹ mọ̀ kankan nípa ẹ̀ wọ́n wá increase owó epo ṣé lóòótọ́ ni ṣé ẹ tàn wọ́n síwájú ni ṣé ẹ lù wọ́n ní jìbìtì ni ṣé ẹ wùwà ọ̀dàlẹ̀ ni àbí ẹ kàn tọwọ́ bọ brain wa bó ṣe wù yín. Then ẹ ń sọ wípé ẹ fẹ́ ìkẹta ni wípé ó lè má yí àwọn ará ìlú ẹni ẹ ta epo fún Dangote ní dọ́là ẹni náírà lè máa ta fún ohun tí ò yí àwọn ará ìlú ni wípé oye tẹ́ ń ta ní dọ́là náà lẹ kí náà pè lẹ change sí náírà the same amount ni dọ́là rate náà ló determine oye tí Dangote máa san ní náírà ẹ má dẹ̀ shift blame sórí Dangote bí ẹni wípé òun ni president kí ló dé tí ẹ wá ń ṣe bí ẹni wípé Dangote ni messiah wa láti bẹ̀rẹ̀ láti mọ̀ wípé Dangote is a businessman and the purpose of establishing any business is to make profit àmọ́ tá ìjọ dìlà abẹ́lẹ̀ o ṣùgbọ́n kò gbowó lọ́wọ́ wa kó fi ṣe business oye tẹ́ ẹ bá gbé po rọ̀bì fún níṣòro dọ́là tẹ́ transfer sí náírà náà lòun náà máa gbé gègélé tó fi máa ta fún wa so Dangote is a business owner is not the messiah we are looking for is not the renewed hope you promise us. kí ló ṣẹlẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa kí ló ṣẹlẹ̀ sí ìlérí tẹ́ ṣe fún wa kí ló ṣẹlẹ̀ sí àwa tá a ti fẹnu ya máàpù tá a lè máa ṣe dáadáa kí ló ṣẹlẹ̀ sí I have the guts I have what it takes tẹ́ sọ fún wa lọ́jọ́ sí kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ fọkànbalẹ̀ tẹ́ sọ fún wa lọ́jọ́ sí báwo lẹ ṣe ọ̀rọ̀ wa sí àwọn kan kóra wọn jọ bí few weeks ago wọn láwọn fẹ́ shut country down àwọn fẹ́ fi ìhónú hàn aláàlọ́wọ́ sí nítorí pé à ń wo ara wa wípé onílùú ni wá àní jẹ́ kí ìlú bàjẹ́ àní kan ṣe sùúrù alẹ́ ẹ̀mọ́ tẹ̀ ń ṣe àrífín wípé àní kan má dàlúrú àní kan má protest àní nítorí pé a fẹ́ protect country wa ṣé sí finish yẹn lẹ́fi wá rò wípé
anything tẹ́ ẹ bá ṣe fún àwọn ará nàìjíríà ní àwọn nàìjíríà máa gbà, ara wọn mọ ìyà, màálùú ni wọ́n, ìyà ní tiwọn, ẹ fi ìyà jẹ wọ́n dáadáa, ẹ kàn wá ń ṣe bó ṣe wù yín, ẹ kàn wá ń ṣe wá bó ṣe wù wá. Ìgbé ayé ìrọ̀rùn ó wá di èèwọ̀ ní nàìjíríà, kò sólówó gan mọ́, ní olówó tó bá ń ṣe legit business o, mi ì sọ tẹ̀yìn olóṣèlú o, olówó tó bá ń ṣe legit business báyìí mílíọ̀nì àti padà dé tàùsàníà àti padà dé ọ̀ndrẹ́níà ò ní mọ́ rárá. Ṣé ẹ̀dẹ̀ rò pé agbára yín á ka báyìí? Ṣé ẹ rò wípé tí ẹ bá léèyàn títí tó bá kan ògiri tí ò bá rí ibi ságbà mọ́ kò ní bojú ẹ̀yìn? Nígbà tó bá ti wá di wípé bó o bá jà wá kú, bó o bá jà náà wá kú, ṣé ẹ rò wípé àwọn ènìyàn ò ní kúkú wọ káwọn kúkú jà káwọn kú? Ṣé ẹ mọ̀ wípé ẹni tó bá ń tijú ẹni lèèyàn tijú rẹ̀ fún? Ṣé ẹ mọ̀ wípé ohun tí ò tí jẹ́ kí reality yìí dán lórí àwọn èèyàn ni wípé ilé ìwé ò tí ì wọlé. Tí ilé ìwé bá wọlé, tí àwọn èèyàn ò lè afford láti mú ọmọ lọ ilé ìwé àti láti wọ mọ́tò débi iṣẹ́, ṣé ẹ mọ̀ wípé ẹ tún sún wọn kò gírí? Kò wá sí bí ẹ ṣe lágbára tó bẹ́ẹ̀ ṣe pọ̀ tó, ṣé ẹ mọ̀ pé ẹ pọ̀ tó àwọn aráàlú? Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí bínú aráàlú, ẹ wá nǹkan ṣe sí. Ṣèyí Tinubu mọ́tò tó fi ń to convoy káàkiri ìlú ó tó ẹbí mi ìṣoríire lọ́mọ yín ni sà. So ẹ lè máa sọ fún wa pé ká máa ní sùúrù kí àwọn ọmọ yín ká máa kàwé nílùú òyìnbó, kí àwọn ọmọ yín tó wà ní nàìjíríà kí wọ́n máa jayé ọlọ́ba, kó jẹ́ àwa ọmọ mẹ̀kúnnù náà lè máa ní kan ní sùúrù. Ẹ tú wa ṣe. Buhari sọ nígbà náà, ó ní táwọn bá lọ táwọn máa míìsì òun, arẹ́rìn àti ń ṣàrò Buhari báyìí. Ẹ gbà wá o, ẹ ti dákun yà wá báyìí. Ẹ rì ní òòpù wa o, ẹ ti dáàṣì òòpù wa báyìí. Àwa tá a wá gbé yín sórí ẹ fọ̀rọ̀ yín wá o, ẹ ti dójú tì wá, ẹ ti fẹnu wa gbolẹ̀ báyìí. Ṣùgbọ́n kó tó wá di pé àti ọ̀tá àti ọ̀rẹ́ wọ́n á wá fìmọ̀ ṣọ̀kan, wọ́n á sọ wípé ó tó gẹ́, wọ́n á fi kú dà. President Bola Ahmed Tinubu, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Ẹ ti ń pè wá lọ́dẹ̀, ẹ ti ń pè wá ní dìdìrín, ẹ ti ń fìyà jẹ wá, ẹ ti ń hùwà I don't care attitude. Òpònú èèyàn nìkan ló lè sọ wípé ẹ ní nǹkan rí tẹ́ plan sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ bá ti ẹ ní nǹkan rí tẹ́ plan sílẹ̀ fún wa, tá a bá ti wá kú kí nǹkan rí ọ̀hún tó dé kí wá lè rí wa. Ẹ wá nǹkan ṣe sí kó tó dọ̀rọ̀. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Kẹ́ ẹ tó yí mọ́ mi lọ́wọ́, kẹ́ ẹ tó jí mi gbé, kẹ́ ẹ tó yí mọ́ mi lọ́wọ́, kẹ́ ẹ tó ní kan lọ fọlọ́pàá gbé mi. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.